rí mi ò tiẹ̀ rí fídíò yìí mo sì ti gbàgbé fídíò yìí tẹ́lẹ̀. Fídíò yìí ṣẹlẹ̀ nígbà Yorùbá Nation ni. Ìgbà tí fídíò yìí ṣẹlẹ̀ nígbà Yorùbá Nation tí ó jẹ́ pé gbogbo ìlú dàrú gùrùgùrù. Ń gbò ti jẹ́ pé Yorùbá Nation la gbọ́, Fulani must go la gbọ́, Yorùbá Nation wá tẹ̀lé, àwa gbàgbọ́ ipe Fulani ń lọ ní o, ọ̀ọ́kínní kan ní lọ ní o. Bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ṣé wá rí fídíò yìí? Ntí Olúwo tó fi win ní ìyàwó nílẹ̀ Haúsá lẹ rí yẹn. Ẹ fojú wo o. So gba wọn ti rí bẹ́ẹ̀ tó bá gba àwọn Fúlàní láyè. Ẹ wo ohun tí Fúlàní ṣe fún àwọn Haúsá. Mi ò hate wọn o. Àwọn náà níbi tán dá sí. Fúlàní náà níbi tó dá sí o. Yorùbá náà sì níbi tó dá sí o. Fúlàní ibi tí àbùkù ti Fúlàní àti ìwà ìka Fúlàní ní pé ká gba ilẹ̀ by fire by force. Fúlàní nìyẹn. Tẹ́ẹ̀sì lè tó bẹ́ẹ̀ tó bá dojú ẹ̀ tán. Gbogbo èyí tá à ń ṣe yìí a kàn ń wò nítorí àwa ó sùn. Àwọn ọkọ wa yóò bọ́ sójijì fáwọn bàbá wa, ọkọ wa, ẹ̀gbọ́n wa. Èyí tí ò jagun rí. Fúlàní ń bímọ báyìí inú igbó ní òbí sí. Ó ti bẹ̀rẹ̀ ogun ìlú jíjà nìyẹn. Tó bá dẹ̀ ti pọ́dún 4-5 òun àti màálùú kan àtẹran kan ni wọ́n jọ máa rìn lọ ogun níjà lọ. Ó pé ó yá àwọn òbí rẹ̀ ó rí. Bí wọn ò sì rí mọ́ yóò lọ tẹ̀dó síbì kan ni. Ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ yìí pé a fi ń ba ẹnìkan jẹ́ o. Good. Olúwo win ìyàwó fún ọ̀rọ̀ tó sọ yìí láti lè fẹ́ ọmọ ilẹ̀ Haúsá. Ẹ wo táìmù ìgbà tíyàwó Olúwo fi lọ ṣẹ́rí pó pẹ́. ń gbóògùn wípé Fúlàní must go àti Yorùbá Nation bó ṣe ẹ̀yìn orẹ́yìn rẹ̀ ìníyàwó dé. Ẹ ti understand? Ó dẹ̀ ti ń target nǹkan tí wọ́n máa ṣe yẹn àti lórí jihad. Ẹ máa wò gbà tí àwọn Múfútì Ìwó tó fi ń sọ̀rọ̀ wípé kò sí babalẹ̀ ẹni tó máa sọ pé àwọn ò ní fọwọ́ sí ṣẹ̀ríà táwọn fẹ́ ṣe. Ṣé rí ó ti ní plan lórí ìlú Ìwó yẹn láti juwọ́ ju sẹ́lẹ̀lẹ̀ tó jẹ́ pé tí Yorùbá ò bá ṣọ́ra gbogbo ilẹ̀ Yorùbá ò di ilẹ̀ Haúsá. Bẹ́ẹ̀ mo sọ, Èkó nìkan ni ó wà dádúró gedegbe. Èkó ọ̀hún náà tí ò bá múra, ẹ wo Alábà bó ṣe tó. Haúsá àti Ìgbò ló donate gbogbo bẹ̀yẹn. Alábà lẹ́kọ̀ọ́, Haúsá àti Ìgbò pẹ̀lú Agége. Ẹ wá wo ìgbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ tí wọ́n lọ rí àwọn nǹkan ọjà lẹ́kọ̀ọ́. Wọn ò ṣàdédé máa wọlé kiri báyẹn. Wọn ò ṣàdédé máa wọlé kiri báyẹn. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fi làákàyèsí tó lọ yìí. A kàn gbọ́dọ̀ sùn kákàn mọ́ ni wọ́n fẹ́ jagun o ní Fúlàní lé mi o. Kí ló mú kí ló bá wá? Bó ló ṣe jẹ́ ni ẹ máa wò. Olúwo practice tó ti ń ṣe tẹ́lẹ̀ ó ṣe bí yóò lè work tó bá jẹ́ pé wọnú òṣèlú kò jọba ni. Olúwo lè gba game.
lè gbá game òpin ẹ̀ yóò relocate lọ sílẹ̀ Haúsá ni òun ó wá jẹ́ informant fún wọn tó rọ́mọ wo ni wọ́n ní ẹgbà báyìí good ẹ wá tún fojú wo n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kẹ́ ẹ mú fídíò yìí kẹ́ ẹ wá fi mọ́ èyí tí wọ́n fi jọ lọ sí Saudi kí ni nǹkan tí Olúwo àtáàkì ọba ilẹ̀ Yorùbá sí níbẹ̀ mi ò hate Olúwo sẹ́ wàláì tàláì mi ò hate Olúwo that's mean ó fẹ́ tà wá sóko ẹrú kó sáré di mílíọ̀nìà lẹ́ẹ̀kan náà sórí tó gbé jáde Olúwo gbẹgẹdẹ ó gbiná gan o torí gbogbo fídíò yìí náà ló kó bá Nnamdi Kanu ó dẹ̀ fi hùwà wù fídíò tí wọn náà sì ti ṣe sẹ́yìn ló fi hùwà wù sọ́jàjà kábíyèsí lẹ́yìn méjèèjì o ẹ má bínú tí mò ń porúkọ yín tí ń la orúkọ mọ́ yín lórí akànjọ́sùn wà lé nílẹ̀ gbọ́ ẹ wo bí ibi táwọn àwọn Fúlàní ti donate wọ́n lè bá wa ṣe àlejò ṣòwò pọ̀ kò ṣe nǹkan kan ṣé wàá rí Èkó yẹn wàláì Fúlàní kọ́ ni ó yọ sí yín too much àwọn Nìjẹ́ ara àwọn Nìjẹ́ tí wọ́n ń rẹ́ǹtì nínú Fúlàní wọn kì í ṣe Fúlàní Nàìjíríà ní ń bá wa jà o kì í tó ṣe Fúlàní Nàìjíríà ní ń bá wa jà gbogbo Yorùbá tó bá so mọ́ wọn báyìí oní ò mọ tọ́ka fún wọn iṣẹ́ ìsì dédé iṣẹ́ tí ò bá sí Yorùbá láàrin wọn tó fún wọn ní go ahead wọn ò lè mọ gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ngbẹ̀yìn balẹ̀ máa fún wọn ní identity kàn máa jẹ́ Fúlàní Ìwó ó dáa ńgbà àwọn Haúsá wọn ń jẹ́ Haúsá Fúlàní ṣé wọ́n jẹ́ káwọn Haúsá ó gbádùn kábíyèsí Olúwo ṣé Fúlàní jẹ́ káwúsá ó gbádùn mo fẹ́ kí kábíyèsí Olúwo kó lọ bá mi mú Fúlàní ẹyọ kan tán fún ní ráìtì wípé ó wà nínú ipò ńlá ní house nígbà ayé Buhari kódà ó ti gba ayé Jonathan Haúsá tó jẹ́ Haúsá original ọmọ bíi ṣáìdì èmi làwọn gùsọ nǹkan kan yẹn àwọn Kàtàngórá mo fẹ́ kẹ́ ẹ mú ọmọ Haúsá tó wà nínú pòsíṣàn tó dáa gbogbo wọn pátá Fúlàní ni tí wọn ò bá tún rí ẹlòmíì gan wọn ò kọ̀ láti mú obìnrin wọn kan fi síbẹ̀ obìnrin ní í ṣe ló wà ní háùsì tó sọ pé ejò gbówó lọ Fúlàní màálùú làwọn ń dà wọ́n ń da màálùú wọ́n ń gba ìlú lọ ni àwọn sì náà ń lọ kàwé àwọn náà ń fún ní scholarship jù nílẹ̀ Haúsá pé kán lọ kàwé ní London Fúlàní tó wá sí ìlú bíi tí mo wà ń bí báyìí ní Germany gbà wọ́n fún ní scholarship ń gbà Jonathan àwọn bíi nǹkan bíi 14 kọ̀nà bíi mẹ́sàn-án dẹ̀ ni obìnrin ẹyọ kan ló wà láàrin wọn ara ọmọ Àdóbàyárò ni bí ara àwọn ọmọ Àdóbàyárò ni àwọn mínísítà àtijọ́ ọmọ ni lẹ́yìn náà yíbò ẹyọ kan Yorùbá ẹyọ kan ló wà láàrin wọn Haúsá ẹyọ kan Fúlàní làwọn yòókù kábíyèsí Olúwo Ọlọ́run ni ó gba ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ yín o Ọlọ́run ni ó gbà lọ́wọ́ yín o a sì ti rí nìyẹn kì í ṣèjà kábíyèsí Olúwo gbogbo fídíò yín iná máa lò against gbogbo tí ń ṣẹlẹ̀ yìí iná máa lò against gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ẹ wo Mufti Dongari yín náà tí ó
bá sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ gbọ́n tí ń sọ kí ló dé tẹ́ ẹ̀ fi jọ pawọ́pọ̀ kẹ́ ẹ ní kẹ́ ẹ tiẹ̀ ló làákàyè à ń jọ ń kírun ni ẹ̀ ń ṣe àárín yín yẹn ẹ̀ gba ìrun tiwa ìrun táwa dáyé wá bá tí wọ́n bí wa sínú ẹ̀ ẹ̀yin ní àkírun dáadáa ìrun jihadi ìrun ṣẹ̀ríà lẹ fẹ́ gbà wọlé ó yá kò wá ní kò ní í ṣe ìtàn Fúlàní wà nínú ìlú Ìwó abẹ́rẹ́ ṣé tàn Fúlàní wà nínú Ìwó ambestin bí ò bá wọ̀ kì í ṣe dandan kó o jọmọ Ìwó ló tó jọba o bó ṣe kán gbé Sunday Ìgbòho kan mo tún sọ kán jù síbẹ̀ kó di Sunday Ìgbòho wò ó tóró ti plan kínní ẹ̀ sì ti plan rẹ̀ kalẹ̀ Mufti Ìwó rẹ̀ tó fi joyè òun náà ti sọ́rí tá a bá rí fídíò yẹn á gbé jáde wípé ẹ̀yin Yorùbá prepare wàhálà ń bọ̀ wọ́n ti ń ta fàṣítà wa láàmọ̀ ń ló jẹ́ pé bí bàbá wa Mudir Markaz tán bá ń sọ̀rọ̀ ó máa ń gún wọn lára ó dàbí ìgbà tá a bá ní bàbá yìí ó ti rí inú wọn ó ti rí ọkàn wọn ọ̀rọ̀ tí bàbá bá sọ yóò ta fà sí inú plan tí wọ́n ti plan kalẹ̀ ṣàdédé ni Mufti Ìwó lòun ti kọ ọjà sí Ìwó ó sì sọ pé bó ni wọ́n ṣe báǹkì mùsùlùmí ìwọ náà sì kọ ọjà mùsùlùmí sí Ìwó ṣe rí i pé ṣẹ̀ríà ń bọ̀nu aṣọ àbá aṣọ ìgbà yẹn wọ́n mọ̀ dìde ẹ̀yin blọ́gà wo ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀ bóyá ẹ̀yin ọmọ òsì tẹ́ ń ṣe blọ́gà fólúwo tẹ́ ẹ̀ ní lálẹ́ ẹ̀kẹ́ tí Fúlàní bá wá dà yín pọ̀ tán ẹ̀ mọ́ kígbe Sunday Ìgbòho kó wá gbà yín lẹ̀ níbo àfi kí ìjọba ó bá wa mójútó kínní àfi ká sọ ọ̀rọ̀ yìí ntóhùn náà gbé jáde ká lọ sọ ní court kí kábíyèsí Ọ̀jájá kan mọ ibi ìlà wọn ó lè ṣeéṣe kó jẹ́ Olúwo ìsọmọ kì í sọmọ Ṣàngó tàbọ̀ Bàtálá tó pe rẹ̀ gan kán chẹ́ẹ̀kì ẹ̀ wò toró ò lè lọ gbàbọ̀dè wálé ẹ ti ń plan kínní tipẹ́tipẹ́ ẹ ti ń plan rẹ̀ tipẹ́tipẹ́ fídíò yìí àsìkò gba àwọn Sunday Ìgbòho àwọn Yorùbá mọ̀sígò ni torí fídíò náà la fi lọ́lọ́ fi mú Nnamdi Kanu fídíò ṣíṣe ó tún mú Sunday Ìgbòho náà jẹ́ fídíò tiẹ̀ yìí náà wàá dáhùn kwérì rẹ̀ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá fẹ́ nísinmi ìyẹn ò ní kí Fúlàní òun láti ní àwa la wà níbí tí Fúlàní bá fẹ́ bá wa ṣe lè sọ pé kí Fúlàní ó máa jẹ́ Fúlàní Ìwó káwúsá náà tún máa jẹ́ Haúsá Ìwó níbo wọ́n ti ṣe irú ẹ̀ identity ó ti pásítọ̀tù tẹ ẹ ní ti Canada yín àbí ti Germany lẹ́ni ní ti bolẹ̀ wí níní wọn ò sọ pé Yorùbá German rárá o kódà Dutch pass tẹ́ ẹ̀ ní pásítọ̀tù ìlú gangan tẹ́ ẹ̀ ní wọ́n ń kọ síbẹ̀ wípé Auslander Dutch ní Auslander Dutch ní ìní wọ́n fi ilẹ̀ fún ní 2-1 nísìn ẹ lè mú ti Nàìjíríà dání kẹ̀sì tó mú passport níjọ́ ẹ bá ti ṣe mọ̀nàmọ́ná kan ẹ ju ti Nàìjíríà lẹ́lẹ̀ ni ẹ ju ti German lẹ́lẹ̀ ni wọ́n gbé lọ pẹ̀lú tiyín torí German ẹ jẹ́ gbọ́ pé ìpìlẹ̀ṣẹ̀ German dúdú wà nù wọn àwọn Hitler tán ti ẹ̀jẹ̀ dúdú wọ́n bá wọn jagun gbẹ̀yìn ni àwọn Israel
àwọn yẹn là ń pè ní Hitler. Wọ́n bá wọn jagun gbẹ̀yìn ní obìnrin ó lídìí wọn. Ilé ọ̀kan wà ní oko tí mo wà yìí, ọ̀kan wà lánàá ibi tí ogun wọn pín sí nìyẹn. Kábíyèsí Olúwo, àwọn wà fún Fúlàní ní identity. Èyí tó já Hausa Fúlàní gan, Fúlàní ò fún ní ṣáǹsì láti lọ síbi kankan. Àwọn náà ń roko, tán bá wá kóyàwó wọn lọ Mọ́kà, wọ́n sì pa gbogbo ọkọ wọn tán pátá. Gbogbo oúnjẹ tán bá fi roko kán má bàa ní lọ́wọ́, kán má bàa gbérí débi pé wọ́n ó joyè kan, wọ́n ó jẹ́ kinní kan, kó wá já wọn nìkan ni wọ́n máa donate Nàìjíríà. Màá wá gbé fídíò bí àwọn Àdóbàyárò ṣe jagun tán kọ́ńkírẹ́ẹ̀tì ilẹ̀ Haúsá. Kẹ́ ẹ wá gbọ́ ìlú tí wọ́n bí Àdóbàyárò sí, kì í ṣe Nàìjíríà. Màá fi hàn yín. Gbogbo àwọn Fúlàní tẹ́ ẹ rí yẹn bòròró ni wọ́n. Chad, Sudan, Niger, gbogbo ẹ̀ ibẹ̀ náà ti wá. Mauritania, gbogbo ẹ̀ náà ti wá. Fídíò yẹn ń bọ̀, pápọ̀ mọ́ kẹ́ni ìtẹ́rì. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni. Bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.